Màmá lọ́dẹ ènìyàn ni. Ẹ má ṣe mú fìtì láṣẹ lẹ́dùnmọ́ rẹ̀ rọ̀bà. Ẹ bá mi ká mú sókún bàbá o. Ìlú ògo fún sáàtì. Sáàtì náà ló ní èlé àlá o. Èlé àlá. Èlé àlá o. Èlé àlá. 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 Nítorí láti mi ọyọ́ fẹ́, ó ní dáadáa, Olúwa dára sí ẹ o. Dáadáa, Olúwa dára sí ẹ o. Dábìtì gọ̀nà ló sanwó ẹ̀, Tgmaan. Gbogbo Lagos State pátápátá, dábìtì. Ṣe, Olúwa ṣe é lóore o. Ṣe, Olúwa ṣe é lóore o. Dábìtì máa gbọ́ oní ìsọpẹ́ ẹni tí ò ní jẹ́ odúpẹ́. Ẹni tí ò ní jẹ́ odúpẹ́. Dábìtì. Ẹni tí ò ní jẹ́ odúpẹ́. Ẹni tí ò ní jẹ́ odúpẹ́. Ọmọ ọba Adéọlá, Adéọlá, ọmọ ọba. Ẹni tí ò ní jẹ́ ògbégbá ọpẹ́. Ẹni tí ò ní jẹ́ odúpẹ́. Ó ti gbé láàrin ọkọ̀ ènìyàn. Ó ti gbé láàrin ọkọ̀ ènìyàn tó bá sára rẹ̀ yá. Ọmọ ọba, ẹ má fọmọ ọba ṣeré. Ọmọ ọba. Rita Adeola, Adeomi, ọmọ ọba tí mo kọ́ rí. Ẹ bá mi tó ní bàbá ọlọ́jọ́ ìlónìí. Ọmọ ọba, ẹ má fọmọ ọba ṣeré. 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 Ọmọ ọba. Ó tún yọ fàlàndà sí ọlọ́run kọ́lé fún ẹ̀kọ́ fáyọ̀ sí mo lọ́la nábì kó bẹ̀bẹ̀ wa wọ́la ìlàìlàlà wọ́la ìlàìlàlà wọ́la ìlàìlàlà wọ́la ìlàìlàlà. Bóyá tó bá kú wọ́n máa ń fà sálá. Ó máa fà sálá tó ránṣẹ́. Ó máa fà sálá tó ránṣẹ́. Ó máa fà sálá tó ránṣẹ́. Wọ́n ní ilé ìwọ́jà ìfẹ́ máa dé. Nítorí tí sáyé túnbẹ̀ wọ́n nítorí pé sọ́ni lolúwa sọ́ni. Orékèlè wọn ló jí ní ọpẹ́ lọ́wọ́. Tẹ́sí máma, orékèlè wà bí wọn lóde. Mímọ́ lolúwa. Mímọ́. Ìwọ ń jọlá olúwa. Mímọ́. Ìwọ ń jọlá olúwa sẹ́. Mímọ́. Ó tún wá ń jọlá wọ́n mọ̀. Mímọ́ lolúwa. Mímọ́ lolúwa. Mímọ́. Orékèlè wà sí bóyá mi yẹn lórí tèmi ayọ̀ bẹ́ẹ̀. Mímọ́ lolúwa. Mímọ́ lolúwa. Ìwọ ń jọlá olúwa. Ìwọ ń jọlá olúwa. Ó tún wá ń jọlá wọ́n mọ̀. Mímọ́ lolúwa. Sọ̀rí aláwọ̀ sọ̀rí aláwọ̀ sọ̀rí. Ewúrẹ́ ń jọlá olúwa. Mímọ́ àgùntàn ń jọlá olúwa.
Olúwa. Èmi náà ń jọlá Muhammad. Sọ̀rí aláwọ̀ sọ̀rí aláwọ̀ sọ̀rí aláwọ̀ sọ̀rí aláwọ̀. Yétúndé wù mí, mo ní máa jó síbi tó wù wọ́n. Máa jó síbi tó wù wọ́n. Ìgbà tó yáwó lọ́wọ́ bàbá ẹnìkan. Máa jó síbi tó wù wọ́n. Bóyá máa jó síbi tó wù wọ́n. Máa jó síbi tó wù wọ́n. Ìgbà tó yáwó lọ́wọ́ bàbá ẹnìkan. Máa jó Yétúndé máa fẹ́ máa gbé fóònù lẹ̀. Èmi kì í ṣe oníjùkú. Olókun wọn láàárọ̀ màṣá lè ní. Mo kọrin níta ní ẹ̀. Mo ní pẹ́ pàrẹ́kìrìkì mo fẹ́ pàrọ̀dá. Pàrẹ́kìrìkì mo fẹ́ pàrọ̀dá. Àgbákò ọmọ Olúwo jàdó. Ó ṣe oní. Ó fọ́ mi títí. Mo wá dé fún. Mo ní ìṣàkóso wọn tí níwọ̀n wọn mú lànà bí adé. Mo ní rékìrìkì ọmọ làlà bí mi. Ó fọ́ mi mo ní pàrẹ́kìrìkì mo fẹ́ pàrọ̀dá. Pàrẹ́kìrìkì mo fẹ́ pàrọ̀dá. Má bàrà ọwọ́ ọlọ́run má bá wọn dá. Má bàrà ọwọ́ ọlọ́run má bá wọn dá. Pàrẹ́kìrìkì mo fẹ́ pàrọ̀dá. Àgbákò mo ní ẹ̀yin èèyàn ẹjọ́ fún ìṣẹ́jú mẹ́wàá ẹ wá bá mi bá bàbá Àgbákò Abdulsalam ẹ wá bá mi bá jó ṣé bàbá lè gbé bẹ́ẹ̀ ni àdúgbò tó bú. Gbogbo Salam Agbako mo ní Salam ọmọ l'Agbako mo ní Salam ọmọ l'Agbako Salam ọmọ l'Agbako. Àtọ́tò rẹ̀ Àgbákò àtọ́tò rẹ̀ Àgbákò mi àtọ́tò rẹ̀ Àgbákò. Ṣàlí torí mo rántí ọjọ́ ẹ̀ ọmọ ìjà ìjìmúná. Dájọ́ mèrè yẹn gbàgbọ́. Dájọ́ ìṣe ní yẹn gbàgbọ́ ní. Àgbákò oníṣẹ́dá mo ṣe kìtì mo ṣe wọ́n rẹ̀ ìdùnnú wọn lẹ́yìn ọmọ l'Àgbákò mi. Ìdùnnú wọn lẹ́yìn àyọkúnú yẹn ọmọ l'Àgbákò mi. Tí n bá ti rí ìyẹn ayọ̀ mi dùn. Àgbákò mo máa tó máa ń sọ fún mi tí bá ronú ìgbà tí mo ṣeré wà máa ní. Yéé ọmọ mi yéé. Everybody
Orúkọ mi ni Ọlátúbọ̀sún Ọláyẹmí. A wá sí bíbá láti wá celebrate bàbá wa Charles Olumo aka Agbako fún 100 years. Ọlọ́run á túbọ̀ lọ ra ẹ̀mí wọn ní àlàáfíà, ẹ̀mí wọn á gùn, wọn ò ní fàìsàn ló gbà. Àwa náà tá a bá celebrate wọn náà a máa tó wọn lágbára Ọlọ́run. Àwa náà ò ní fàìsàn ló gbà, ògo wọn ò ní wọ mi, ògo tiwa náà ò ní wọ mi o. God bless you. Ambassador Kọ́lá Ọláìyá ló kọ mi. Mo jẹ́ ọ̀kan pàtàkì nínú òṣèré orí ìtàgé àti sinimá. Pàápàá mo tún jẹ́ mẹ́mbà the Golden Movie Ambassadors of Nigeria, tí a tún wá ń celebrate ẹni tó jẹ́ àgbàlagbà jùlọ nínú gbogbo iṣẹ́ tíátà ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yìí. Bàbá wa Abdulsalam Alhaji Abdulsalam Sanyaolu Charles Olumo Agbako. Wọ́n pé 100 ọdún báyìí lórí èèpẹ̀, léyìí tí ò tí ì sí átìsì tó tí ì pẹ̀lú ẹ̀ rí. Òun ló mú inú tiwa dùn, tó mú ayọ̀ wa kún láti ṣe ẹ̀yẹ fún. Nítorí pé lójú ẹ̀mí ẹ̀ ká ṣe ẹ̀yẹ fún bó ṣe yẹ kó máa rí fún gbogbo àwọn àgbààgbà wa tó bá ti ń wà láyé, nínú pàápàá nínú iṣẹ́ sinimá eré àti eré orí ìtàgé wa yìí. Ká máa ṣẹ̀yẹ fún wọn nígbà ayé wọn, kó má dìgbà tí wọ́n bá ti pẹ̀yìndà tán la máa kó àǹkárá wọ̀, la máa kó kinní wọ̀. Tó a máa ṣèyẹn náà ó gbà tásìkò bá tó, torí nǹkan ayọ̀ náà ni. Ṣùgbọ́n kó máa mọ̀ wípé àwọn ní àwọn ọmọ lẹ́yìn, àwọn ní àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àwọn lórílẹ̀‐èdè ayé. Bàbá wa Charles Olumo alias Agbako, wọ́n jẹ́ òṣèré tó jẹ́ pé ó ti kópa lóríṣiríṣi nínú oríṣiríṣi sinimá, láti orí celluloid nígbà tí a sì ń ya sinimá oníríìlì celluloid ni bàbá wa Charles Olumo náà ti ń kópa. Débi wípé wọ́n sì ti tún touch lives àwọn èèyàn, àwọn tí wọ́n ti pàṣẹ tí wọ́n náà di òṣèré orí ìtàgé tí wọ́n sì lórúkọ lónìí. Alàgbà Charles Olumo ni ní gbàgbé ẹ̀ láéláé, lágbára Ọlọ́run Olódùmarè. Gbogbo àwọn ọmọlẹ́yìn wọn náà wọ́n máa ṣe ẹ̀yẹ fún bàbá yìí, nítorí pé kékeré kọ́ 100 ọdún lórí èèpẹ̀. Olúwa ó mà ṣe o, Olúwa ó mà ṣe o, Olúwa ó mà ṣe o, àdúpẹ́ o, àdúpẹ́ o. Àti wá ń gbàdúrà, èmi tún ń gbàdúrà wípé kí ẹ̀mí bàbá wa Charles Olumo Alhaji Abdulsalam Sanyaolu kó túbọ̀ gùn jù báyìí lọ nínú ọlá ńlá, ní àlàáfíà, nínú àlàáfíà ara, nínú ọlá ńlá pẹ̀lú owó. Èmi náà tẹ́mi náà ń sọ̀rọ̀ tó, èmi náà ń tọrọ ẹ̀mí gígùn, àlàáfíà, nínú ọlá ńlá. Gbogbo àwa tá a wá jẹ́ mẹ́mbà ọmọ ẹgbẹ́ Tgmaan, gbogbo wa pátápátá ká dàgbà ká dògbó ká rí bá ṣe ká rọ̀nà gbégbà nínú ẹgbẹ́ wa yìí. Ká máa ra àrùn, ká máa ra ago, ká máa táàkà owó ni, ká máa fi owó, ká máa sílé, ká máa ṣe birthday, ọjọ́ ìbí, ká máa bára wa kó mọ, ká máa bára wa ṣèyàwó fáwọn ọmọ, ká máa ṣèyàwó fáwọn ọmọ ọmọ. Bẹ́ẹ̀ ni mo fẹ́ Olúwa, k'Olúwa gbà bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo yín Ọlọ́run á nífẹ̀ẹ́ yín o, nítorí pé ẹ̀yin ni Ọlọ́run ní kẹ́ ẹ máa nífẹ̀ẹ́ tiwa táwa náà fi ń mí. Torí ẹ̀ àdúrà mi ni wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá Ọlọ́run á nífẹ̀ẹ́ yín. Ìbéèrè yín ní rere níwájú Ọlọ́run, Ọlọ́run á ṣe fún gbogbo yín. Ẹ ṣeun. Láyọ̀ o. Aya
Mo kí gbogbo àwọn olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi. Orúkọ tèmi ò yí padà o, èmi ni ambassador Olúwakẹ́mi Ògúnbíyì Ọláníyàn tí gbogbo èèyàn mọ̀ sí Basiratu Lẹ́gbẹ́dá. Inú mi dùn lọ́jọ́ òní tí à ń ṣe àjọyọ̀ fún bàbá wa Pa Sanyaolu Abdulsalam aka Agbako tí wọ́n pé ọmọ 100 ọdún. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wọn ní àǹfààní láti jẹ́ ẹni àkọ́kọ́ nínú ní Áfíríkà àti Nàìjíríà tí ó kọ́kọ́ pé 100 ọdún nínú àwọn òṣèré. Inú wa dùn àyẹ̀wò akútorí ìdí èyí ni àwa ẹgbẹ́ Tgmaan the Golden Movie Ambassadors of Nigeria tí a fi rí wò ó pé ó yẹ ká celebrate bàbá ìgbà tí wọ́n wà láyé. Kò yẹ kó dìgbà tó bá kú ká tó máa sọ pé à ń celebrate wọn. Níta ṣe wà mí báyìí lé nìyẹn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ó jẹ́ kó yẹ ṣe fún wa. Lágbára Ọlọ́run a gbàdúrà pé kọ́lọ́ jẹ́ kí bàbá kó pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ ká tún máa celebrate wọn more and more. Èmi ni organizing secretary of this association. Ohun tí a máa fi gé kéèkì yìí orúkọ bàbá rò la máa fi gé salam. Tí n bá ka tó bá dé orí mi máa gé ẹgbọ́n S-A-L-A-M. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.